kí gbogbo olólùfẹ́ wa kárí ayé nílòkó lẹ́yìn odi àti gbogbo tí atẹ́gùn ojú tó lé fẹ́ dé àkíyè pé sí àlàáfíà ni àbá yín lórí pé dáadáa náà ló ń bẹ nínú Abidi. Àlejò tá gbé wá ní sáà yìí òdu ni wọ́n kì í sáwọn fólókó kò sí bá ṣe fẹ́ sọ̀rọ̀ fújì tá máa sọ ìtàn fújì tí a kò ní dárúkọ àgbà ọ̀jẹ̀ ògbóǹtarìgì òṣèré fújì tí ayé ń fẹ́ ta mú wá fún yín. Ẹ bá mú láti sàrẹ̀ adárúkọ wọn bá gbé látòrí orúkọ wọn ó máa wà ń bẹ̀ padà mú lòrò àwọn àmì bó jẹ́ níbo láti mú àwọn àmì ṣùgbọ́n ìbábọ̀ wọn ní ẹnu ọlọ́tà ẹnu ọlọ́fà láti bọ́ mu tá ẹnu oníkan láti gbọ̀pọ̀n máa fẹ́ kí wọ́n fi ẹnu ara kan fi dárúkọ ara wọn bó ti jẹ́ gbogbo ayé ló mọ̀ wọ́n mo fẹ́ kí wọ́n dárúkọ ara wọn kán lè bá forí wọlé kán lè bá wọn pé àwọn gangan làwọn wọn nífẹ̀ẹ́ lómi sí wọn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin fans club mi ẹ̀yin brother mi ẹ̀yin ẹ̀gbọ́n mi lọ́balọ́ba níjòyè níjòyè àwọn tó ń ṣèlú lọ́wọ́ yín. Yóò bóró tán bá sọ pé mi ńṣe ni mò ń fọ́ ọ̀rẹ́ tán bá sọ pé ìwọ ó yá tètè sọpọ́ lọ́hùn ni gbogbo wa pátápátá ẹ̀dá kan ń gbìyànjú Olúwa ló ní dédé torí ṣíṣe mímọ́ ọmọ ẹ̀dá láyé kò ṣẹ̀yìn Elédùmarè arínúróde Ìṣọ̀lá Sandoka wá sí lórin wá ìṣítí lórin wá yóò bóró wá sí lórin wá ìṣítí lórin wá fẹ́ni tó bá mọ̀nù rò ipòkípò yóò tẹ̀dá abálẹ̀ wà láì ẹ jẹ́ ká máa rántí pọ́lọ́hún bẹ́ẹ̀ mú kí yín o kú dédé àsìkò. Bẹ́ẹ̀ ni ẹ ti rí i pé àwọn náà nìyẹn ohun yẹn ó wà síbẹ̀ Yorùbá ń sìn ibi tá a ti mú gangan nìyẹn ibi tá a ti fọ̀rọ̀wérọ̀ ibi tá a ti máa mú ibi Yorùbá ń sìn kí ló jẹ́ yóò mẹ́. Yóò mẹ́ slang ni. Kí ni tún mẹ́. Láti ọ̀dọ̀ bàbá wa Ọlátúnjí Yusuf wọ́n kọ orin wọ́n kọ àṣà bàbá Gani àgbà bàbá wa Alhaji Haruna Ìṣọ̀lá wọ́n kọ orin wọ́n kọ àṣà Anigilaje Àyìnlá Ọmọwúrà bàbá wa lọ́nfọ̀rùn kẹ́ wọ́n kọ orin wọ́n kọ àṣà Ebenezer Obey ó kọ orin wọ́n kọ àṣà bàbá mi King Sunny Adé wọ́n kọ orin wọ́n kọ àṣà bàbá wa Alhaji Sikiru Ayinde Barrister kọ́lọ́n kó dẹ̀lẹ̀ fún wọ́n kọ orin wọ́n kọ àṣà bàbá wa General Kollington Àyìnlá the general wọ́n kọ orin wọ́n kọ àṣà bẹ́ẹ̀ náà bàbá mi ẹ̀gbọ́n mi K1 Wasiu Ayinde Marshal wọ́n kọ orin wọ́n kọ àṣà bẹ́ẹ̀ náà làwa náà ṣe kí ni tá a jáde pẹ̀lú fújì tiwa ní ìgbà yẹn akọ orin akọ àṣà akọ orin débẹ̀ ni yóò mẹ́n àṣà ni tí wọ́n ń lò nígbà yẹn nílùú òyìnbó kákàkiri àgbáyé ká fẹ́ kíra wa yóò mẹ́n báwo ni yóò mẹ́n báwo ni yóò adá ẹ lóhùn yóò mẹ́n báwo ni yóò akọ orin débẹ̀ ni ẹ ò ṣáà lè lórí kókò ṣàdédé máa kọ àṣà lórí rẹ́kọ̀dì láti side one ó máa kọ yóò mẹ́n àbí kò máa kọ slang kankan láì fi orin gbáǹdì àṣà ni a fi ń kiri wa ní ìgbà yẹn ni nílùú òyìnbó kákàkiri àgbáyé adẹ̀kọ orin débẹ̀ ni kì í ṣe yóò mẹ́n nìkan náà pariwo nínú rẹ́kọ̀dù akọrin débẹ̀ ni. báwo lè yẹ kán gbà náà. ní ìgbà yẹn yóò mẹ́n Oníṣọ̀lá akọrin tuntun fáwọn senior boys ọ̀hún jó Sandoka akọrin tuntun fáwọn senior guys ọ̀hún jó bí Láwálé Adéní bá ń kọrin lọ tìwé tàgbà wọn àtẹ́wọ́ gbàjọ́ Sandoka music is for everybody sweet 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 Sandoka yo ẹnìkan ti dáhùn pé yóò mẹ́ mo kí ẹniyẹn yóò mo sọ stand sá fún àwọn ẹ̀dá pé yóò mo ti dé o mo kí yín nìyẹn yóò mẹ́ wọn á dá mi lóhùn mo ṣe kọrin yẹn gbà yẹn láti fi wọlé torí ní ìgbà yẹn àwa náà ṣe kíni kí la tún lè gbà wọnú onífújì fújì tó ń kọ ń gbà yẹn ṣe mo ní kálukú mú style tiẹ̀ jáde èmi náà wá jókòó kí ni mo lè ṣe láti fi kàn fi mọ èmi náà. fi dáyà tó lára àwọn tó wà ń ta ń gbà yẹn. ó tán mo lè ṣe nìyẹn máa ní yóò mẹ́ kí lè bá máa pè mí yóò mẹ́ akọrin débẹ̀ ni. Yóò mẹ́ ẹjọ́ rẹ́kọ̀dù tẹ́ fi kọ yóò mẹ́ yẹn kí lórúkọ ẹ̀. Bọ̀bọ́ ni latest kì í ṣe yóò mẹ́ ẹni title
inú orin tó wà nù bọ̀bọ̀ latest. Abi you just come for Lagos, you don't know the latest, it's Sandoka, Super Fuji champion. Abi you no Sandoka, bọ̀bọ̀ ní latest. Kí ni share kó m sú ẹgbẹ́? That means it's a slang. It's a new pattern in Fuji music. Kì í ṣe pé akọ̀ndédé ń dáṣà yẹn. It's a new pattern. Kí ló lè fi mọ̀ wá? Abi you just come for Lagos, you don't know the latest, it's Sandoka, Super Fuji champion. Abi you no Sandoka, bọ̀bọ̀ ní latest. Yo! Àwọn dáńkù yóò mẹ́ láti lè fi wọ àwọn èèyàn pé eléyìí ń kọ́ with a new dimension in Fuji music. Wọ́n náà ti gbọ́ láti ẹnu Alhaji Olóyè Ọláwálé Ìṣọ̀lá Sandoka, Mr. Yobo Yorobonsin. Bí akáyẹ̀ tó lọ síbi ọ̀rọ̀ mi, Yobo Yorobonsin náà ẹ ti jẹ́ ká tún kí ló fà yín náà. Yobo Yorobonsin mọ̀ pé tẹ́ bá tún gbò Yobo Yorobonsin obìnrin ló pè mí wọlé as an intro. Yes, mo ń jẹ́ Yobo Yorobonsin kí ló ń happen náà tún pè mí nìyẹn. Ó wá ní Yobo Yorobonsin mo ti dáhùn. Ó tún wá pè mí pé Yobo Yorobonsin mo láwọn bèbí ìfẹ́ bá ẹjọ́ gẹ̀yìn ló pè mí padà ń gbà yẹn pé mo láwọn bèbí ìfẹ́ bá ẹjọ́ gbé nílẹ̀ kò dìde Ìṣọ̀lá mi là ń ké sí ọmọ gẹ̀rígẹ̀rí Yobo ó pè mí wọlé. That is another new dimension again. Wọ́n ti mọ style yẹn mọ́ mi pé máa ń dá àṣà mi máa ń fi òyìnbó kọrin àtúnṣe wò pé kí la tún lè ṣe àtúnṣe ní Yobo Yorobonsin ṣe kí ni ló tún tẹ̀lé jẹ́ pé ìyẹn náà kọ́ akọrin débẹ̀ ni àṣà náà lòun tẹ́lẹ̀ bá rí mi sìn á ní yóò mẹ́ tẹ́lẹ̀ bá rí mi sìn á ní Yobo Yorobonsin. Yobo Yorobonsin yẹn being that I'm a flare in complexion àti pé kí ni ní ìgbà yẹn bí èébú ni Yoboro ẹlẹ́nu èébú ní ìgbà yẹn. ẹ bá tó ti gbangba yẹn Yobo á ní Yoboro. bẹ́ẹ̀ ni tí a ti pa ní Yoboro ta ló fà ní pé mo create yẹ kí mo jẹ́ èèyàn pupa mo create yẹn tí wọ́n ti rí èèyàn wọ́n lè ní Yoboro Sandoka Yoboro Akimu Yoboro kìnnì kan ṣé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá pé iṣẹ́ tí èèyàn bá mọ̀ ṣe kò lè lórúkọ ń di ẹ́ iṣẹ́ tí èèyàn bá nǹkan tí èèyàn bá mọ̀ ṣe bí mo ṣe wá ní sọ̀rọ̀ yẹn ni mò ń kọ tí n bá mọ̀ ọ́ kọ wọn ò lè mọ̀ mí lágbàáyé tí mi bá mọ̀ ṣe wọn ò lè mọ̀ mí lágbàáyé. Ẹ wo Diaspora magazine you know them everywhere náà wà they are not in Nigeria. Tí èèyàn bá mọ̀ ní kọ tí ò bá mọ̀ ṣe tí ó ní òun kíní yìí kò mọ̀ kọ kò mọ̀ ṣe ṣé wọ́n á wò wípé kí la lè ṣe ká fún ní Fuji music ambassador tí ì ṣe pé èmi fúnra mi ni mo kọ lẹ́tà sí wọn pé mo fẹ́ di ambassador of Fuji music in worldwide. Wọ́n wò ká tó fún yàn ní ambassador of Fuji music ṣé ókè ń sìn olóǹta ẹ̀kọ́ èèyàn mi olóǹta ẹ̀wà wọ́n wá rẹwà lọ́dọ̀ ẹ̀ tọ́mọ́gbẹ́dẹ́ lé ń pàkúta ṣí ọ̀la ṣó máa rí wọn ò ní wọn mọ́ òun ta búrẹ́dì ń sìn àwọn tó ń bá ẹgbà búrẹ́dì káàkiri òde ọ̀dọ̀ wọn ó gbé búrẹ́dì fún wọn wọ́n jánu búrẹ́dì ẹ̀ wọ́n rókúta ń bẹ̀ lẹ́nìí ṣí ọ̀la ṣé wọ́n máa padà sọ́dọ̀ ẹ̀. àbí bàbá ó mọ̀ ọ́n ṣe ni tí n bá mọ̀ ọ́n ṣe wọ́n ní fi mí ṣe ambassador of Fuji music àwọn ọlọ́gbọ́n èèyàn àwọn olóye èèyàn pé bàbá yìí ń kọ́ ẹ ká fún ní ambassador of Fuji music industry ní Fuji music industry ẹ̀dẹ̀ wo tàbá ń tọrọkọ àwọn Alabi Pasuma tá ń dárúkọ Òṣùpá tá ń dárúkọ Àtàwẹ́wẹ́ Màláíkà King Wasiu Ayinde General Kollington Ìyá inú wọn dùn gbogbo wọn pátápátá náà ti celebrate mi náà ti rí àwọ́ọ̀dù yẹn náà ti celebrate ẹ̀ gẹ́gẹ́ bí Fuji music ambassador worldwide. Olótú ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọlọ́gbọ́n. ẹ bàbá àtún padà sórí yóò mẹ àdìpégbà yẹn ariwo yẹn pọ̀ yóò mẹ ẹ bá débi yóò mẹ ẹ bá débi Yobo Yorobonsin yóò báwo ló ṣe rí láàrin ìlú. mo ti sọ̀rọ̀ yìí kọjá àwọn èèyàn tó ń lò gbangba náà. mo sọ̀rọ̀ yìí kọjá tí èèyàn bá kan tí èèyàn ṣe láti bí ọdún 15 Olótú ojú tó lé láti ọdún 15 tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin tàbá ń lọ ń sìn mo ti ń lé lọ́gọ́ta ọdún báyìí ń sìn yóò mẹ́yẹn ń gbà yẹn mo ń jẹ́ kó yé yín kẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ ọlọ́gbọ́n ẹ̀yin fúnra yín náà ẹ kì í ṣe ọmọdé nínú iṣẹ́ yìí mọ́ ẹ̀yin náà ẹ fi ọgbọ́n wo yóò mẹ́yẹn ní ìgbà yẹn gbogbo ilé ìwé tó jẹ́ high institution
ni mo ti ṣeré fún wọn kò sí nǹkan tó ń ṣe ní Nàìjíríà tó ń pè mí sí. Ìkẹta, tí ẹ bá rí pé ẹni òní wọ́n ń ṣe concert wọ́n ń ṣe show tó ń bá tí fi Sandoka sí ní ìgbà yẹn ẹ̀yin náà ẹ bá mi ṣe kí ni ẹ play back ẹ wò padà sẹ́yìn pé Sandoka yóò mẹ́yìn gbà yẹn ó jẹ́ ẹni tí ó kékeré tó làmìlaka ní rẹ́kọ̀dù tó gbé èmi Ọláwálé Ṣìnà Fatai Sandoka baálẹ̀ Délégun tó gbé mi jáde. Ẹ̀dẹ̀ wo a máa ń sọ̀rọ̀ kan olórin táwa nísìn kádùkú pẹ̀lú èèyàn tiẹ̀ ni kí ló ń ṣe ní Nàìjíríà tó ń pè mí sí tó ń bá pè mí tí ń bá ráyè bóyá yìí gẹ́gẹ́ bí olórí kí ló ń pè ojú tó lé báyìí nísìn ẹ pè mí fún iṣẹ́ kan pé kí n wá ṣe fún yín mo ti gbowó lọ́wọ́ yín kẹ́nìkan tó wá pé fẹ́ ṣiṣẹ́ kan fóun ṣé ó ṣeé ṣe fún mi kí n dáwọ́ yẹn padà fẹ́yìn mọ́ ni tí ìyẹn ni má lọ torí pé kí ni tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ mi ẹ̀ ní wá sanwó fún pé kí n wá kọrin fún yín kò sí nǹkan tó ń ṣe ní Nàìjíríà tó ń pè mí sí tí n bá ráyè nìkan ló kù ṣé tí n bá wà ní travels tí mi ò sí Nàìjíríà ń sìn bí àwọn ọ̀dọ́bì kankan ń sìn mo lọ́bì kankan ń sìn kan wá pè mí fún iṣẹ́ orin ṣé màá máa fò bọ̀ lọ́hùn màá ti plan ara mi oníkálukú nílé ayé yìí ló wà pẹ̀lú ètò títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bá a ṣe máa lo ilé ayé wa Ọlọ́run ti gbé fún kálukú lọ́wọ́ ó wá kù fún ẹ bó o ṣe máa ṣe kíni bó o ṣe máa lò ó bó o ṣe máa manage àwọn ọ̀rẹ́ ẹ wà lọ́wọ́ ẹ bó o ṣe máa manage business ẹ ó wà lọ́wọ́ ẹ bí o ṣe máa manage àwọn èèyàn tí ẹjọ́ ń lò pọ̀ ó wà lọ́wọ́ oníkálukú pẹ̀lú kádàrá ti tiẹ̀ kálukú lélẹ́yàn tiẹ̀ o yóò mẹ́n mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bá pé kí ó gbé mi dìde rẹ̀ jẹ́ èèyàn nínú fújì ní Nàìjíríà lẹ́nu. bàbá a lè pé yàtọ̀ sí pé ẹ jẹ́ àgbà ọ̀jẹ̀ olórin fújì táwọn èèyàn mọ̀ káàkiri àgbáyé ẹ̀yin náà tún gbé àwọn olórin kan jáde tí wọ́n wà lọ́ndà rẹ́kọ̀dù yín báwo ló ṣe ń lọ ṣe ìwà lẹ́nu ẹ̀. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bá orúkọ iléeṣẹ́ mi ní Alugbe Music Concept General Kollington Àyìnlá tí ẹ bá gbé rẹ́kọ̀dù wọn gbà kan wọn kọrin kan pé tí o bá fẹ́ gbà wò jáde o ẹ wá sí Kollington record kì í bá yín gbà abẹ́kọ̀ọ́ wọ́n dá mísíkì nílẹ̀ gbà yẹn wọ́n ń gbóró ní jáde ìgbà tó yá tó wọ́n rí pé ẹ̀sìn pé bí yá ọkùnrin wọn tó sún síwájú wọn ò ṣe mọ́ King Sunny Adé wọ́n ṣe kéde wọ́n dá iléeṣẹ́ àwo rẹ́kọ̀dù sílẹ̀ èméjì rẹ́kọ̀dù méjì ni bàbá ṣe fún mi King Sunny Adé náà ṣe fún mi lábẹ́ iléeṣẹ́. pẹ́pẹ́ àwọn náà ní dísìkì. pẹ́pẹ́ dísìkì ní iléeṣẹ́ wa. bẹ́ẹ̀ni tó ń yẹ kémi yìí fúnra mi wọ́n ṣe rẹ́kọ̀dù fún mi fúnra wọn gbàtí rẹ́kọ̀dù yẹn fẹ́ jáde bàbá ti ṣe fún mi nìyẹn wọ́n dẹ̀ pè mí kí n ṣe máa lọ́ọ̀nì mo ní máa lọ́ọ̀nì ṣé wọn bá àwọn Yorùbá láìpẹ́ ó wà ń bẹ́ pàtì mo ṣe kí ni mo mú aṣọ mákàrá mo pa àwọn èèyàn súnmọ́ mo pa àwọn èèyàn mọ́ mi bàbá wa wọ́n jó wọ́n yọ̀ wọ́n ṣe kí ni fún mi bẹ́ẹ̀ náà ni èmi náà mo ń tẹnu mọ́ Alugbe Music Concept máa ń ṣe rẹ́kọ̀dù fún àwọn olórin rẹ́kọ̀dù tí mo ń ṣe yẹn ó ṣì wà nílànà iṣẹ́ tí mo ń ṣe tí a bá ń sọ àhesọ tí a bá ń sọ kan tó ń wà fẹ́ ṣe rẹ́kọ̀dù fún yàn tó bá lóun fẹ́ ṣe báwọn fẹ́ lójú lọ́gbàṣọ aṣọ rèé lọ fún fáwọn èèyàn ẹ̀ ká lè fi rí ẹ̀ ṣe rẹ́kọ̀dù tí n bá ṣe fáwọn èèyàn yẹn aṣọ mélòó ló fẹ́ tà ṣé gbọ́dọ̀ mi o tí ó fẹ́ tó fẹ́ káwó stúdíò tí n fẹ́ rẹ́ǹtì fún ẹ aṣọ mélòó ló fẹ́ tà tí ó fẹ́ káwó jákẹ́ẹ̀tì aṣọ mélòó ló fẹ́ tà tí ó fẹ́ káwó promo tí n máa ṣe fún ẹ ní rédíò ni o paper promo ni o àbí self promo àbí biography promo tí n fẹ́ ṣe fún ẹ tá aṣọ ká lè fi rí àwọn èèyàn rẹpẹtẹ pé à ń ṣe rẹ́kọ̀dù fún ẹ o ẹni báyìí báyìí kó là ń lọ́ọ̀ ṣe ẹni kí n bá ṣe rẹ́kọ̀dù fún èèyàn tí n bá ní kó lọ ta aṣọ tó o tà èmi kọ́ ló fẹ́ kó wọ́ ẹ̀ fún ṣé tí mo gbówó lẹ̀ sí tí mo fi ń ṣe tí mo gbówó lẹ̀ fi ṣe rẹ́kọ̀dù fún wọn èèyàn sì pé o rẹ́kọ̀dù ìbọn bàbá fẹ́ lójú o ẹ ti mọ style Yorùbá a máa máa ṣọ a máa ṣe patí ńlá kaba lè fi rí èèyàn ṣé aṣọ tó fẹ́ tà yín lóṣòwò ló fẹ́ yó èmi tí mo jẹ́ Ọláwálé Ṣìnà Fatai Sandoka. àbónúfẹ́ láyìn. àbónúfẹ́ lámì aṣọ tó tà kò lè kówó stúdíò lásán ẹ ṣe àmọ́ section wo section wọ́n sí. ìdẹ̀ka hall fún pati. hall ńkọ́ ẹ ṣe àmọ́ section sí i ṣe bẹ́ẹ̀ mọ́ section sí tó ń gba section sí i ṣé aṣọ tó fẹ́ tà ló fẹ́ ká owó section
ṣé o ní fẹ́ káwo jákẹ́ẹ̀tì ṣé o ní fẹ́ káwo pósítà ṣé o ní fẹ́ káwo bánà mo kàn ń ṣe láti fi ṣe kíni láti fi ran àwọn olórin lọ́wọ́ ni kò sí nǹkan tí èèyàn ṣe ní àgbáyé yìí tí àwọn ẹ̀dá Yorùbá àwọn ẹ̀dá Ádámù tán kì í fẹ́ sọ di mọ́yìn lọ́wọ́ mo ṣì wà lẹ́nu ẹ olóòtú alùpùpù music concept fújì ló ń kọ ni jùjú ló ń kọ ni àpàlà ló ń kọ ni ẹni iṣẹ́ orin tóun kó lè máa ṣe tó bá rí pé ó ń mú ẹ tó bá wá bá èmi tí o bá wá bá mi tí gbogbo ẹ máa ṣe kí ni tó bá lọ dédé láàrin èmi àti ẹ máa gbé ẹ jáde kò sẹ́ni ẹnìkan tó ń fẹ́ ṣiṣẹ́ kan tó ń wò ní rere ń bẹ̀ tó ń fẹ́ ṣiṣẹ́ kan tó ń wò ní rí jẹ ń bẹ̀ iṣẹ́ orin mi ń lọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mo fi àwọn yẹn ṣe pé kí ni second business. ẹni pé ní side hustle. bẹ́ẹ̀ ni mo fi yẹn ṣe ni tabari àìsàn tó bá ń lọ níbi tó ń lọ èmi rí pé ọlọ́run ṣe kí ni ọlọ́run mọ ìyan títí ẹ̀ ojú yẹn lọ. bàbá ẹ̀yẹ ká tún bàbá yìí wípé àbí tá a bá fẹ́ parọ́ ìtàn fújì sẹ̀ mo tún sọ ẹ̀ tó bá fẹ́ kọ́ lẹ́yìn àti forúkọ yẹn ìtàn ò tí ì pé ìtàn fújì ò tí ì pé. ìbọn dáadáa o. tẹ́ bá fẹ́ kọ ìtàn fújì tẹ́ bá forúkọ yín sí ìtàn yẹn ò tí ì pé kò ní pẹ́ta ọlọ́run ló lẹ̀ síbẹ̀ àbẹ́yìn ni. ọlọ́run síbẹ̀ mo á fẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré fújì méjì kan tẹ́kù gba ayé ló mú àfẹ́ tó bá fẹ́ ṣàbòsí tó bá fẹ́ parọ́ nígbà mọ̀ pé àárín ògùn régé àwọn náà ni Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Marshal máyégun gbolẹ̀ Yorùbá ọmọọba akilẹ̀ tìjẹ̀bú àti Paramount King of Fuji àgbà akínbágbà gbolẹ̀ Yorùbá PK the First Alhaji Abbas Akande Kudus Obesere àmọ̀pá àárín ògùn gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ gẹ́gẹ́ bí ògbóǹtarìgì onífújì gẹ́gẹ́ bí igun kan lágbolé fújì ojú ò lè fi wo nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn. olóòtú ẹ béèrè ìbéèrè ńlá olóòtú ojú tó lé ìbéèrè ńlá lẹ béèrè lọ́wọ́ mi yẹn tí ẹ bá rí ìgbà tí mo ṣe interview kan pẹ̀lú Àgbàlẹ̀tù ẹ má bínú wọ́n béèrè nípa ọ̀rọ̀ yẹn lọ́wọ́ mi ọ̀rọ̀ yẹn ló wá dígbọ́n mi sí omi òtó tí oníkálukú sọ títí ẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tí èèyàn fẹ́ sọ ní mídíà tó fẹ́ jù àwa yìí lójú òun la fi ń jẹun la fi ń lè fún la fi ń mí ìgbà tí ò bá ti ṣe àìdá ṣẹ̀dá Ádámù fẹ́ kẹ́ mọ́ kínní kan tí àlọ́ bá lọ bá ẹ̀dá àbọ̀ ń bọ̀ àbọ̀ burúkú ní padà wá bá wa bẹ́ẹ̀ ṣe béèrè yìí náà ni ọ̀gbẹ́ni yẹn náà béèrè lọ́wọ́ mi nípa ọ̀rọ̀ Abbas Akande àti K1 The Ultimate mo lè sọ ṣé mo ń bá Abbas jà ni Abbas is a friend of mine kò sí gbọ́n mi sórí ètò láàrin wa kò sí jà kankan láàrin wa bẹ́ẹ̀ ṣe béèrè yìí náà ṣe béèrè lọ́wọ́ mi náà ni mo sọ wípé kò dùn mọ́ mi nínú bí Abbas Obesere bó ṣe máa ń rí Alhaji Wasiu Ayinde fín mi ò sọ ní sọ àbòsí mi ò dẹ̀ sọ ní sọ àbùkù mi ò sọ ní sọ wípé a mọ̀ ń wá nǹkan kan láti lè fi favour mi Ọlọ́run ló ní favour lọ́dọ̀ ẹ̀dá ló ní favour lọ́dọ̀ Ọlọ́run ló lè favour ẹ̀dá mo sọ gẹ́gẹ́ bí pé kíní yìí ti ń bọ̀ tipẹ́tipẹ́ mi ò kúkú sọ sí rí ṣùgbọ́n mo rí pé kíní yìí ti ń di ńlá ni mo sọ wípé mi ò fẹ́ bí Abbas bí ó ṣe ń ṣe kíni bó ṣe ń bá Alhaji Wasiu Ayinde wí bó ṣe ń bú wọn bó ṣe ń sọ̀rọ̀ sí wọn mi ì sọ ní sọ pé kí n lè fi gain from ẹni kíní kankan mo sọ wípé ẹ̀ pé tí èèyàn bá tiẹ̀ wà lẹ́nu bísíǹsì kan Wasiu Ayinde máa ṣàtúnjẹ́ ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n ló jẹ́ kò sí ẹ̀dá tó ń la ìpàláyé yìí tí ó máa rìn tí orí ẹ̀ ò ní mì pé ó yẹ kí Abbas wò pé ẹ̀gbọ́n wa ni ọ̀gbẹ́ni yìí ńkọ́ ló jẹ́ o kí ó má bù mọ́ tí nǹkan bá ń jẹ́ gẹ́gẹ́ bí ìjà àbí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ó yẹ kí a wò ó tí àwọn tá tiẹ̀ jẹ́ pé a tún ń kéré lẹ́yìn Wasiu Ayinde ò bá lè sọ̀rọ̀ síbẹ̀ ọba wà ń bẹ̀ àwọn ìjòyè wà ń bẹ̀ lọ́ba wà ń bẹ̀ àwọn olóṣèlú ńláńláńlá wọ́n wà ń bẹ̀
mo sọ nípa kí wọ́n lè pe Abbas Àkàndé Òbésèré àti ẹ̀gbọ́n wa Wasiu Ayinde Marshal pọ̀ kán lè parí ẹ̀. Sọ tí mo sọ nìyẹn tó di pé àwọn èèyàn tẹ́wọ́ gbà á, wọ́n ń yí síbí, wọ́n ń yí sọ́run, wọ́n ń yí síbí, wọ́n ń yí sọ́run. I don't care because mi ò ní nǹkan kan ní àárín méjì yẹn tí mo fẹ́ jẹ torí pé kí ni Wasiu Ayinde olórí ọmọba ṣọ́rọ̀ mi yé yín, ẹ̀gbọ́n ló jẹ́ fún wa, ká fi ọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti aṣíwájú ni mo ṣe sọ ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n àwọn ẹ̀dá wọ́n gbé sọ́tún, wọ́n gbé sósì, wọ́n gbé síwájú, wọ́n gbé sẹ́yìn, I don't care. Bẹ́ẹ̀ni lọ́ọ̀tẹ́ bèèrè lọ́wọ́ mi kò dùn mọ́ mi nínú bó ṣe ń lọ. bí ó nìkan kan tí o kò dùn mọ́ mi nínú bó ṣe ń lọ ni mo ṣe sọ ọ̀rọ̀ yìí pé tí n bá nà sí afẹ́fẹ́ àwọn èèyàn á lè dìde sí ọ̀rọ̀ yẹn, wọ́n á lè yanjú ẹ̀ ní ṣe sọ ti tèmi. lọ́ọ̀tẹ́ bèèrè lọ́wọ́ mi pé bóyá ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ láàrin wọn ni o táwa ò mọ̀, táwọn ọmọ aráyé ò mọ̀ because àwa èèyàn a ò kì í jẹ nídìí nǹkan dáadáa. Ibi tí nǹkan wá ti bá máa bàjẹ́ especially àwa Yorùbá la máa ń jókòó sí. Bí tí n bá lè nà sáfẹ́fẹ́ àwọn èèyàn á dìde sí ọ̀rọ̀ yẹn ni mo ṣe sọ. Àríwọ̀n ògùn tèmi mi wá lè sọ èní o táwa ò gbọ́ o, mi lè sọ èní o, mi lè sọ̀rọ̀ lẹ́ o, mi lè sọ alẹ́ o. Ìyá wọn lè ti pè wọ́n kó bá wọn yanjú ẹ̀ ṣùgbọ́n àárín yẹn bó ṣe ń lọ kò tẹ́ èmi lọ́rùn ni mo ṣe sọ yẹn sáfẹ́fẹ́ bó ṣe rí nìyẹn. àìpé nǹkan tó ń ṣẹlẹ̀ lágbólé fújì bí ìjà ẹ̀kúgbà kan náà ni Táyé Currency àti Pasuma náà ọ̀nà náà ti di wàhálà ní Táyé Currency wọn ló ní Pasuma fún pé ibi tó gùn gòkè ó fẹ́ gégin yẹn jábọ́ bí ẹ̀kọ́ rí bẹ́ẹ̀. àìpé gbogbo àná gẹ́gẹ́ bí àgbólé fújì ló yẹ kí wọ́n ní àwọn ẹgbẹ́ fújì yẹ kí nìkan tó máa ṣe láti máa pani gbogbo orú ọ̀tẹ̀ tó ń ṣẹlẹ̀. ṣe rí a ní ẹgbẹ́ onífújì kí la pè ní FUMAN, Fuji Musician Association of Nigeria làwọn pè ní FUMAN. A ní ẹgbẹ́ onífújì. Mo fẹ́ tọ́nà sí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yẹn. Ǹjẹ́ ẹgbẹ́ FUMAN tá à ń ṣe yìí ìgbà míì ẹlòmíì máa wà tá a wá sí ìpàdé, ẹlòmíì á wà nínú wa tí ò ní wá sí ìpàdé. Ìgbà tí a bá ti rí n fẹ́ fi kíní kan hàn yín lénìí, mo lè sọ kó tún di nǹkan. Àwa tá a jẹ́ àgbà òṣèré, tá a jẹ́ àgbà onífújì, ẹni mélòó nínú wa ló ń jókòó síbi ìpàdé FUMAN tá à ń ṣe yìí. wọ́n tẹ̀ lẹ́yìn àwọn onífújì pé ẹ̀kín ń ṣèpàdé ẹ̀yìn sẹ́gbẹ́. Mi gbọ́. wọ́n lẹ́yìn orin ẹ̀yìn tẹ́ jẹ́ràwọ̀ ẹ̀kín sẹ́gbẹ́. tó gbáyìn. pé àwọn tí ò lórúkọ àwọn ọlọ́dẹ gbogbo wa lórúkọ ọ̀bá mi. ẹni mélòó nínú wa ló ń jókòó sí ìpàdé FUMAN yìí. àmàndúró ń dúró pé ẹ̀sìn àti dọ̀gá àti lórúkọ àti dọ̀gá àti lórúkọ. A ò kì í lọ sí ìpàdé FUMAN. FUMAN tàbí a ní Fuji Musician Association of Nigeria àtàjọ lórúkọ gbogbo náà lórúkọ o Ọlọ́run ló ṣe kí ni ló ń yan ẹ̀dá títí tiẹ̀. Ẹ bèrè lọ́mọ yìí pé ṣé àlẹ́gbẹ́ ni alẹ́gbẹ́ kì í ṣe gbogbo àwọn tá a jẹ́ olórúkọ tí wọ́n ti mọ̀ níṣẹ́ fújì yìí la máa ń pèsè sí ìpàdé. ṣe tí a bá rí Wasiu Ayinde ní ìpàdé lẹ́nu tààrà bá sọ̀rọ̀ bá sọ̀kùn Òbésèré ní ìpàdé tààrà àwọn Àlàbí àwọn wẹ́wẹ́ tàbí wọn nípàdé màlẹ́tàrí wọn nípàdé. Ìpàdé kankan la ti máa ń pàdé ra wa tó jẹ́ àwọn tó yẹ pé ẹ̀sìn pé lọ́wọ́ ṣe ìfẹ̀tẹ̀ ń gbàdúrà ẹ̀ ló máa ń ṣe kíni ló máa ń gbé àpèjọ tá a fẹ́ yìí tì wọ́n gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé kíni àjẹtìwájú kíní yẹn ó ń fa wàhálà ó dẹ̀ ń fa ìfàsẹ́yìn níwọ̀nba fún ẹgbẹ́ FUMAN. ẹbìrì ń sìn ṣé tí Wasiu Ayinde bá wá sí ìpàdé ń sìn tó bẹ́ ṣe lè wá síbẹ̀ ẹ máa rí ẹnìkan nínú wa tá a dìde tá a sọ̀rọ̀ yìí pé aláàbí Wasiu Ayinde pẹ̀lú ẹ̀gbọ́n wa brọ́dà wa àbúrò wa Abbas ńkọ́ o bọ́n ṣe jọ ń ṣe ńkọ́ o kò tẹ́ wa lọ́rùn o tá a lè sí ọ̀rọ̀ yẹn táwọn èèyàn lè ṣe kí ni tá a lè dìde sí kò sábà ń wáyé láàrin wa bẹ́ẹ̀ ṣe bèrè yìí ń sìn ó dáa ó máa fẹ́ pè ní tòótọ́ káàtà jẹ́ olórúkọ tọ́lọ́run ti gbàdúrà ẹ̀ ní ìwọ̀nba Ọlọ́run gbàdúrà yẹn tán bàbá wa Tinubu ṣe wọn ṣe ni bó ṣe ní mọ̀ tó ń lé Ọlọ́run gbàdúrà yẹn tán ká máa ṣe kíni ká máa ṣe ìpèsè ká máa gbé ká máa ṣe kíni ká máa pèsè sínú nǹkan báyìí orúkọ báyìí á ṣe kíni àtọ̀nà sí àti yanjú ẹ̀ kò sí bá wa lé ní ó lè tún lọ tún ọdún kan ká tó tún ríra wa tá a fẹ́ wá gara àbí a fẹ́ wá ṣakọ a máa ń yọjú bíbẹ̀ ń ṣe rí nìyẹn. wọn náà ti gbé látẹnu
olóyè àgbáoyè baálẹ̀ ní Alhaji Sandoka Ìdílégún Ìṣàmúrò Àgbáwòye. baálẹ̀ ni I wọ́n. still remain a baálẹ̀. àwọn kan tẹ̀ sọ pé àwọn kan kọ́ ni àpẹẹrẹ pé Sandoka ò kọrin mọ́ ìgbà tó ti joyè ọ̀rọ̀ ọdún náà mójútó ẹgbọ́. Olóòtú nǹkan tí òun tó ní mú mi kọrin mọ́ bàbá aláwọ̀ tó dá mi kò ní gbé bá dé ayé mi mọ́. Baálẹ̀ tí mo jẹ́ baálẹ̀ ìlú kan ọba ìlú kan ni mí kò disturb iṣẹ́ orin tí mo ń ṣe bẹ́ẹ̀ pè mí lénìí ìníṣẹ́ mi tí mo ń ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mo fòru ń kọrin mo fàárọ̀ ń kọrin mo sọ ń kọrin iṣẹ́ baálẹ̀ orin baálẹ̀ olórí ìlú ni mo jẹ́. Mo ní àwọn olùṣètò kò báyìí la fẹ́ ṣe o mo ń lọ ibi iṣẹ́ o ẹ tún ṣe kí n tó dé o tí n bá dẹ̀ ti ń kọ́ o ibi tí ẹ bá fi fìsí ń kọ́ o máa ṣe kí ni àwa bá ń bẹ̀ gbégbé tó pé mo jẹ́ olóyè ìlú olórí ìlú kò tiẹ̀ fi nǹkan kan ní ṣe pẹ̀lú iṣẹ́ fújì tí mo ń ṣe bí yẹn ṣe rí nìyẹn. náà lè gbọ́ látẹnu àgbáoyè Alhaji Ìṣọ̀lá Ọláwálé Ìṣọ̀lá Fatai Sandoka Mr. Yoboyobosin baálẹ̀ Ìdílégún ní Àgbáwòye ní ìpínlẹ̀ Ògùn. ẹ̀wọ̀n náà lè gbọ́ látẹnu bàbá láti ẹni pé nọ́mbà làwọn yẹn ní pè sí ká máa lọ. ṣe rí nípa nọ́mbà yẹn ó jẹ́ kí n máa kò sí ìgbà tí n bá lọ sí ètò tí ẹ̀yin elétò kì í béèrè nọ́mbà mi ò kì í fẹ́ fi nọ́mbà sílẹ̀ mọ́. ìdí ni wípé ẹlòmíà kan máa pè láì sí nǹkan kan tó jẹ́ rísìn tó fẹ́ sọ lèmi àkàndé ń pè àìmọye àwọn ọmọ pé yàmú ní kí n pè yín ni o fẹ́ bèrè ọ̀rọ̀ Obesere lọ́wọ́ yín ni o fẹ́ bèrè Pasuma lọ́wọ́ yín ni o fẹ́ bèrè ọ̀rọ̀ Kọ́rẹ́nsì lọ́wọ́ yín ni o tí ò jẹ́ pé tó bá tójọ́ yẹn tán kì í ṣe ẹjọ́ tí tó ní mi lẹ̀ tó ní kìmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bèrè yìí màá sọ tí ò bá ní nǹkan tó wà tá ń jẹ́bù kéèyàn má pè o fẹ́ kí mi mo accept yẹ. ẹ lè fẹ́ pẹ̀lẹ́rẹ́ ẹ fẹ́ sòkú àgbà ẹ fẹ́ sílé ẹ fẹ́ sọ lórúkọ ẹ fẹ́ sì gbéyàwó. àwọn ọ̀rọ̀ tí ò jẹ́ tí ò kàn mí kò má pè mí béèrè kì í ṣe gbéraga ẹ̀yin èèyàn mi ẹ̀yin fáǹsì mi kì í ṣe gbéraga ẹ̀ dẹ̀ máa retí láìpẹ́ láì jìnnà rẹ́kọ̀dù tuntun ó ń bọ̀ lọ́nà rẹ́kọ̀dù tuntun tí ẹ máa gbà tí ẹ máa jó tinú yín máa dùn pé olórin ni eléyìí ṣé a lè sọ̀rọ̀ fújì ní Nàìjíríà ni lágbàáyé tí a bá kàn ń fi ọ̀tẹ̀ àbí tẹ̀ bẹ̀lẹ̀kún tá a fi ń yọrọ Sandoka kúrò ń bẹ̀ à ń tanra wa ní it's a public assessment ṣé a fẹ́ sọ nípa fújì ní Nàìjíríà tá a Sandoka ni oníkálukú bó ṣe máa lo ètò ayé ẹ̀ ọlọ́run ṣe kí ni ó ti gbélé ní ọwọ́ ẹ̀yin èèyàn mi mo sọ̀rọ̀ kan náà nígbà tí mo ṣètò kan náà kọjá ta lọ́lọ́run ṣe fún kò sẹ́ńtọ́ lọ́run ò ṣe fún ẹgbàgbé gbogbo wa lọ́lọ́run ti dá lóhùn ní ìwọ̀nba èèyàn kì í ní nǹkan tán kì í ṣe bàtí máa ṣe pé ojú tó lé kí má bọ̀ o kò bá bàbá ikọ́ mo ti ní o má bọ̀ o kò bá bàbá ikọ́ mo ti rà o kò nídìí ìwé àtẹnisẹ́ ní bá ń ta tó bó ṣe parí yẹn gbogbo nǹkan gbogbo wa ní ọlọ́run ti dá lóhùn ló ti fi ṣe fújì yìí ó ṣe kí ni ló ti fi dá lọ́lá ní ìwọ̀nba tí a máa jẹ tọmọ máa jẹ tí àwa jẹ tẹbi á jẹ kò sí pé àjọ àṣìṣe ń fọ́nbù mo ṣe gbá mo ṣàwó bọ́ tó bá lè ṣe títí ẹ o bí wọ́n ṣe dáwọ́ nìyẹn o máa pariwo títí ẹ o ṣùgbọ́n èmi ń tẹ̀mí nínú ilé mi nínú ọlá ńlá mi nínú ìdẹ̀rùn mi ọlọ́run ṣe ìwà tiẹ̀ fún mi òṣèré mi. wọn náà lè ti gbọ́ látẹnu nọ́mbà mi nọ́mbà ká tó máa lọ. 081 22 74 2882 lẹ́ẹ̀kan sí 081 22 74 2882. nọ́mbà Alhaji Fatai Ọláwálé Sandoka náà nìyẹn ẹni tó fẹ́ pè wọ́n fèrè ìgbéyàwó ìsọmọlórúkọ òkú àgbà ẹ̀ ń sílé ẹ̀yìn club tẹ́fẹ́ anniversary oníkẹ́kẹ́ ẹ má pè wọ́n pé ẹ kí náà jẹ lánàá kí ló kàn Pasuma àti Obesere ń jà Obesere àti Taye Currency ń jà ẹ má pè wọ́n bẹ́ẹ̀ ẹ pè wọ́n fèrè ẹ lè pè wọ́n kẹ́ appreciate wọn because wọ́n ṣe ń bẹ́ẹ̀ lóyìnbó àwọn stars yẹn àwọn fans wọn appreciate wọn kì í rò wọn lẹ́jọ́ wọn appreciate wọn ni ẹ pè wọ́n kẹ́ appreciate wọn kẹ́ pè wọ́n ṣeré anúnú àtún padà bọ̀ lọ́jọ́ mi àwọn oníkó ẹni oníkó wọlé ilé gbogbo lọ́dẹ wa ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 590
7807 for your event coverage. Thanks.